Alágbára ni ọ́ o Ọlọ́run mi, alágbára ni ọ́ o Ọlọ́run mi, Bíbélì ròyìn rẹ̀. Ó jókòó lórí òbírí ayé o, ìwọ lọ́ba àwọn ọba. Alágbára ni ọ́ o Ọlọ́run mi, alágbára ni ọ́ o Ọlọ́run mi, Bíbélì ròyìn rẹ̀. Ó jókòó lórí òbírí ayé o, ìwọ lọ́ba àwọn ọba. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olódùmarè. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ mí, èmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹni ìpè Olúfẹ́mi ọmọ Adébóyèga láti orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Èkìtì, ní ìlú Adó Èkìtì, níbi tọ́lọ́run mú mi tẹ̀dó sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri òkè òkun tí a ti ń bá mi rìnrìn àjò ẹ̀mí ní oríṣiríṣi ọ̀nà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, mo kí yín, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú àkíyèsí. Ní èní, Ọlọ́run rán mi sí yín bá ti ṣe ń ṣe gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run yàn tó sì tì síta láti máa fi ìdí ẹ̀rí àti ìrírí Ọlọ́run múlẹ̀ káàkiri gbogbo àgbálá ayé. Nítorí mo jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run fún ìran ìgbẹ̀yìn ayé yìí, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe yàn mí, gẹ́gẹ́ bí àdéhùn tí Ọlọ́run bá mi ṣe. Ọlọ́run rán mi sí yín. Mo fẹ́ sọ̀rọ̀ nípa anointing oil, òróró ìfòróró yàn yẹn tí gbogbo wa máa ti ń rí, bóyá ká rí ní chọ́ọ̀chì wa, káwọn olùṣọ́ àgùntàn wa àbí àwọn wòlíì wa kan máa lò, káwọn pásítọ̀ wa máa lò. Anointing oil, Ọlọ́run ní kí n sọ̀rọ̀ nípa ẹ̀ nítorí ó jẹ́ ohun tó jẹ́ gbòógì nínú ìpè mi. Anointing oil, òróró ìfòróró yàn, ó jẹ́ ohun tí èmi kò bá ní ọwọ́ wòlíì tàbí pásítọ̀ tàbí wòlíì àgbà tàbí pásítọ̀ àgbà tàbí general overseer àkọ́kọ́. Èmi ò bá. Gẹ́gẹ́ bí àṣà mo mọ̀ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń lò bí wọ́n ṣe ń lo omi fún àdúrà. Mo mọ̀ pé wọ́n máa ń lo anointing oil, òróró ìfòróró yẹn wọ́n máa ń lò fún àdúrà náà. Mo sì kà nínú Bíbélì náà pé a máa ń fi òróró yàn nìyàn. Bíbélì náà sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ọjọ́ tí Ọlọ́run fẹ́ fún èmi ní anointing oil yìí, lójúkorojú ni Ọlọ́run fún mi ní anointing oil. Lójúkorojú báyìí lọ́lọ́run yàn mí pẹ̀lú anointing oil. Ní ọjọ́ náà lọ́hùn ní ìlú Ìbàdàn, mo jẹ́ ọmọ ọdún 23, 23 years. Mo ti ní mọ́tò nígbà yẹn, mi ò tí ì marry, mi ì dẹ̀ tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Láì fọ̀rọ̀gùn, ara àwọn àmì iṣẹ́ ìránṣẹ́, ara àwọn àmì ìpè tí Ọlọ́run fún mi, àwọn àmì gòdògbà, àmì ìpè, àmì iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run fún mi, òun náà ni anointing oil. Ó jẹ́ ìkan gbòógì níbẹ̀. Nítorí ní àkókò yẹn, mọ́tò tí mo ń gùn gẹ́gẹ́ bí ọ̀dọ́langba bachelor nígbà yẹn ni mọ́tò yẹn bàjẹ́. Ó bàjẹ́, táyà ẹ̀ fọ́. Mo dẹ̀ lọ síbi boot pé kí n lọ gbé extra tire kí n change ẹ̀. Mo rí pé extra tire ti jò síbẹ̀. Aago 11 alẹ́ dẹ̀ ni. Ó jẹ́ ibi tí ò dáa, ó jẹ́ Ìwó road. Ní àkókò ìgbà yẹn, Ìwó road gan igbó sì ni. Ìwó road dẹ̀ rèé, bí mọ́tò bàjẹ́ síbẹ̀ lọ́sàn-án gangan, Ìwó road ní ìlú Ìbàdàn. Ní ìgbà yẹn o, ojú ò tí ì làbélé. Ó ń sọ̀rọ̀ nípa ọdún 1995. Ní ìgbà yẹn bí mọ́tò bàjẹ́ sí Ìwó road lọ́sàn-án gangan, tẹ́ni ẹ̀ ò bá lówó kó fi tó mọ́tò ẹ̀, kó fi gbé mọ́tò ẹ̀ kúrò ńbẹ̀. Ó ṣeé ṣe kẹ́ni ẹ̀ má ba mọ́tò bá máa lo wákàtí díẹ̀ sí, nítorí wọ́n á ti lọ búṣà ẹ̀, wọ́n á ti pín, wọ́n á ti jí gbogbo ẹ̀ lọ, wọ́n á ti yọ gbogbo ẹsẹ̀ ẹ̀, wọ́n á dáyẹ̀ sójú títì, wọ́n á ti yọ gbogbo ẹ̀yà rẹ̀ tó dáa lọ. Mọ́tò tèmi bàjẹ́, ó fọ́ ní táyà sí Ìwó road láago 11 alẹ́ níbi tí mo ti ń ṣe kabúkabú kiri. Mi ò rí extra tire fi change. Mo wá bẹ̀rẹ̀ sí dúra mi
kémi gan lè rí mọ́tò láti gbé mi kúrò ńbẹ̀ nítorí ibẹ̀ bọ́ sí dúdú, kò dẹ̀ sérò nínú mọ́tò mọ́, mo ti já last drop tí mo lọ ṣe. Ọlọ́run ṣáà ràn mí lọ́wọ́, mo rí mọ́tò agbégi ńlá kan tó ń bọ̀ yàyàyàyà, mo bá dá dúró pẹ̀lú ìtara. Ó sáré lọ páàkì níwájú, mo sá tẹ̀lé. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ó dẹ̀ gbé mi débi tó bọ́ sí ìgboro ní challenge ní àdúgbò níbi tí mo gbé, mo fẹsẹ̀ rìn wọlé lọ lóru yẹn. Lóru ọjọ́ tá à ń wí, bàbá onílé gan ti gate ẹ̀, ó ti fẹ́ǹsì, mo fo fẹ́ǹsì wọlé ni. Mo lọ wọlé sínú ilé tèmi. Mi ò lè sùn lọ́jọ́ yẹn nítorí gẹ́gẹ́ bí ọmọdé mọ́tò tí mo ti ra ka, tí mo struggle wá owó láti fi rà ni. Mọ́tò yẹn náà mo dẹ̀ rọra fi ń jẹun nígbà yẹn torí màá fi ṣe kabúkabú lọ bọ̀ bí ẹ̀mẹ́ta lálẹ́. Mo tún ti rówó tí màá fi jẹun fún bí ọjọ́ méjì mẹ́ta nìyẹn. Mi ò lè sùn, ara ń ta mí pé Ìwó Road ni mọ́tò yẹn bàjẹ́ sí lóru, pé wọ́n á ti búṣẹ̀, pé mo ti pàdánù mọ́tò yẹn nìyẹn. Ìgbà tó di aago 5 àbọ̀ ìdájí, mo jáde, mo lọ kanlẹ̀kùn ilé alábàágbé tí a mọ̀ tó ń jẹ́ bàbá Níkẹ́, mi rántí Sunday ni wọ́n mọ́, bàbá Níkẹ́ la máa ń pè, àgbàlagbà ni ó jùrú wa wọ̀nyí lọ nígbà yẹn. Mo lọ kanlẹ̀kùn ilé ẹ̀, ta ló ń kanlẹ̀kùn, mo ní Fẹ́mi ni. Bàbá Níkẹ́ ní kí ló dé ní ìdájí kùtù wàyí. Àtọ́jú window yẹn mo ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí pé látago 11 alẹ́ àná ni mọ́tò tèmi ti fọ́ ní táyà tó dẹ̀ wà ní Ìwó Road níbi tán ti mi búṣà ẹ̀, pé mi ò lè sùn mọ́jú. Mo lọ bá bàbá Níkẹ́ nítorí pé táyà mọ́tò ẹ̀ irú size kan ló ń lò pẹ̀lú irú tèmi. Bàbá Níkẹ́ náà Ọlọ́run dẹ̀ kó sí lọ́kàn, ó dẹ̀ palẹ̀ mọ́ nílé ẹ̀, ó tanná ó ṣe. Ìgbà tó yá ó jáde tì mí, ó dẹ̀ lọ gbé mọ́tò ẹ̀, ó gbé mi sí mọ́tò ẹ̀, a bá forí lé Ìwó Road. Lóòótọ́ ìgbà tá sún tá débi mọ́tò, mo ti ń wo mọ́tò yẹn wà ńbẹ̀, a tún súnmọ́ sí mo rí pé gbogbo táyà ẹ̀ wà ńbẹ̀. Ìgbà tá lọ wá bí tá ti ṣe U-turn, láti pé ká yí wá sí ìdí mọ́tò yẹn, a bá dé ìdí mọ́tò, mo rí pé gbogbo nǹkan pé sára ẹ̀ síbẹ̀. Mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n bàbá Níkẹ́ tó gbé mi lọ bẹ̀, òun ti sọ̀kalẹ̀, ó lọ síbi boot mọ́tò ẹ̀, ó fẹ́ lọ gbé táyà extra táyà tiẹ̀ tó fẹ́ gbé wá ká wá máa fi pààrọ̀ títí tọ̀dọ̀ tèmi tó ti bẹ́ẹ̀. Níṣe ni èmi náà pé kí n lọ ṣílẹ̀kùn mọ́tò yẹn. Ibi tí mo dé bi driver side láti ṣílẹ̀kùn mọ́tò, bí mo ṣe ń wo àgbélébùú, mo ṣe ń wo àmì àgbélébùú tí wọ́n ya àgbélébùú síwájú glass mọ́tò mi níwájú windscreen níbi tí driver side wọ́n yà sí, wọ́n wò láti ta tẹ́ni wọ́n draw àgbélébùú sí. Torí pé ó jẹ́ ìdájí, mo wò pé mo dúpẹ́ lọ́wọ́ ẹni yìí. Èmi ti rò pé bóyá àwọn tó máa ń gbàdúrà pẹ̀lú agogo yẹn, bóyá ẹnìkan ló kọjá ní ìdájí tó bá mi sàmì àbòsí tó fọwọ́ sàmì cross pẹ̀lú ìrì tó ti sẹ̀ sí, tó fọwọ́ ṣe bẹ́ẹ̀. Mo ní ẹni pé mo máa dúpẹ́ lọ́wọ́ bá mi fi ya àgbélébùú sí. Ó dà jẹ́ kí n dẹ̀ parẹ́ níta kí n pa àgbélébùú yẹn rẹ́. Mo bá pa àgbélébùú rẹ́, ìrì ló bá gbogbo ọwọ́ mi. Àgbélébùú ò dẹ̀ parẹ́, àgbélébùú wà ńbẹ̀, ṣe ló ń shine, ṣe ló ń dán yinrin. Kí leléyìí? Mo ṣáà wá notice pé inú ni wọ́n ti ṣe àmì àgbélébùú yẹn sí, kì í ṣe ta. Bàbá Níkẹ́ tó sì ń ṣí búùtù tèmi tó fẹ́ kó jack, mo bá pe bàbá Níkẹ́ pé bàbá Níkẹ́ ẹ máa bọ̀, ẹ sì máa bọ̀ náà, ẹ wá wo nǹkan tí mo rí. Bàbá Níkẹ́ wá sí ọ̀dọ̀ mi níbi iwájú níbi driver side. Mo wá fi àgbélébùú hàn, ló ń wo àgbélébùú. Mo ní mo ti nù níta báyìí pé kò nù. Mo ní kò dẹ̀ sí ńbẹ̀ tẹ́lẹ̀. Bàbá Níkẹ́ ní ṣé mi ò ti mọ́tò mi lánàá ni? Mo ní mi ò tí ì ṣí gan báyìí. Bàbá Níkẹ́ ní kí n ṣí. Mo bá fi kọ́kọ́rọ́ sí mọ́tò, mo bá ṣí central lock ni gbogbo ẹ̀ bá ṣí. Mo wá wọlé síbi driver side, mo ń wo àgbélébùú, ó ń dán yinrin lókè glass. Mo wá fi ọwọ́ ọ̀tún mi ló lè náwọ́ síbẹ̀, ló lè nù. Mo wá fọwọ́ ọ̀tún mi mo bá fi nù. Bí mo yẹ fi nù, anointing oil, òróró ìfìyàn yìí, òun ni òun ló kún gbogbo ọwọ́ mi. Òun ló yí mi ní gbogbo ọwọ́ bí eléyìí. Gbogbo ọwọ́ tí mo fi nù, òróró ba yábayàba ni. Ọkàn mi ṣáà ní kí n fi nu orí mi torí ó kún gbogbo ọwọ́ mi ò lè fi yí aṣọ, mo ṣáà fi yí gbogbo orí mi, mo fi nu orí mi.
mo bá jáde, bàbá níkẹ́ òun nìyẹn o. Ohun tó wá jọ ni lójújù ni pé nígbà tí òróró àná tí hàn tó yí gbogbo ọwọ́ mi, àgbélébùú ò nù kúrò, àgbélébùú wà níbẹ̀ tó ti jẹ wọlé sára windscreen mọ́tò rẹ̀. Bàbá níkẹ́ ṣàwọlẹ̀ títí ó ṣe ó ní ká lọ ṣéǹjì táyà, bá gbé mọ́tò àkọjá sí ìgboro ládùúgbò mi. Mo lọ lé, mo lọ sùn, mo lọ wẹ̀. Bàbá níkẹ́ náà ó padà sí junction àdúgbò mi ló ti ń ṣiṣẹ́ tó máa ń tú àwọn ọ̀kadà ṣe. Ìgbà tí máa jáde bọ̀ lágo 10 àárọ̀, bàbá níkẹ́ ohun tójú ẹ̀ rí ó ti sọ fún gbogbo àwọn èèyàn ní títì tán táwọn èèyàn ti dé. Bàbá mo ń bọ̀, gbogbo àwọn èèyàn dá mi dúró. Láì fọ̀rọ̀gùn, odindi oṣù 9 àgbélébùú yẹn wà ńbẹ̀ kò kúrò ńbẹ̀. Bí mo ṣe ń lo mọ́tò yẹn lọ, làgbélébùú yẹn ń parẹ́ díẹ̀díẹ̀. Bá ṣe fi òróró yàn mí nìyẹn. Nígbà tásìkò àti pé kí n máa ṣiṣẹ́ ìránṣẹ́ tó, nítorí àmì tí mo rí òun ló wá mú mi lọ sí Bible College ní Ìbàdàn, torí mi ò mọ kankan nípa Bíbélì gbà yẹn. Mo wò pé pẹ̀lú àmì tí mo rí yìí ó ní í ṣe pẹ̀lú àgbélébùú, ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́, òun ló mú mi lọ sí Bible College. Láti ìgbà náà kò sí àdúrà tí mo gbà tí mo lo òróró fún tí ẹ̀rí ò tẹ̀lé, kò sí. Mo gba àdúrà pẹ̀lú àmì ìfòróróyàn mi fún ẹ ní orúkọ Jésù. Níbikíbi tó bá wà tó ti ń gbọ́ prógrámù tó ti ń wò mí, mo gba àdúrà fún ẹ. Agbára Ọlọ́run á ṣídìbọ̀, agbára Ọlọ́run á fi ilé ẹ̀ ṣe ibùjókòó, agbára Ọlọ́run á kún inú rẹ bí ọdún ṣe kún inú aláboyún. Mo gbàdúrà fún ọ níbikíbi tó bá ti ń wo prógrámù, àṣẹ ìṣerere kó bà lé ọ. Mo sọ lẹ́ẹ̀kan sí ní orúkọ Jésù, àṣẹ ìṣerere kó bà lé ọ. Agbára àti ipá àti májẹ̀mú tí àwọn òyìnbó, àwọn aláwọ̀ funfun tí wọ́n fi ṣẹrú ẹ níbi tó wà yẹn. O lè rò pé ó wà nílẹ̀ àjòjì, o lè rò pé ò lénìyàn níbẹ̀. Esther ò lénìyàn. Nígbà tí wọ́n mú Ẹ́sítérì wá, tán mú jáde wá kó wá farahàn níwájú ọba àtàwọn ìjòyè kí wọ́n lè yan olórí tuntun fún ọba. Wúńdíá 3 ló farahàn. Ẹni àkọ́kọ́ ti farahàn, ó béèrè ohun tó wù, wọ́n fún un. Ẹni kejì farahàn, ó béèrè ohun tó wù. Ìwé mọ́ kọ wípé lórí tó bá ka ìwé Ẹ́sítérì orí kejì, tó bá ka verse 13 to 18, verse 13 to 20. Ẹ́sítérì orí kejì verse 13 to 20 tó kà, wàá rí pé nígbà tó kan Esther láti farahàn pé kán lè yàn án gẹ́gẹ́ bí aya, gẹ́gẹ́ bí olórí fún ọba, wọ́n ní Ẹ́sítérì bó ṣe jẹ́ pé ohunkóhun tí wúńdíá yẹn bá béèrè ọba máa fún. Táwọn tó kù ẹ̀ tó ti kọ́kọ́ wá tán ti béèrè, tán ti kọjá jáde lọ, Ẹ́sítérì dé ó farahàn. Ìwé mọ́ kọ wípé ní ìwé Ẹ́sítérì chapter 2 verse 13 to 18, ìwé mọ́ kọ wípé Ẹ́sítérì kò sì béèrè ohunkóhun. Kò béèrè ohunkóhun nítorí pé ojú ẹ̀ ò là sí nǹkan kan, ọmọ ẹrú ni, kò ní ìyá kò ní bàbá láti kékeré. Ẹni tó dẹ̀ tún gbà lágbàtọ́ ó tún jẹ́ ẹrú, tálíkà ni, aláìlénìyàn ni, kò ní nǹkan kan, kò lọ́lá, kò sí nǹkan tó mọ̀ tó fẹ́ béèrè, ẹnu ẹ̀ ò fẹ̀, kò béèrè anything. Ṣùgbọ́n bí ó ṣe béèrè anything yẹn, ó jáde olórí ìwẹ̀fà tó ń tọ́jú àwọn ẹrúbìnrin, ìyẹn nǹkan tí ẹnìkan fún Esther, wọ́n fún kó jáde máa lọ. Ṣùgbọ́n ìwé mọ́ kọ wípé kò tiẹ̀ béèrè nǹkan kan yẹn, ìyẹn mú kó rí ojú rere lọ́dọ̀ àwọn ìjòyè ọba. Wọ́n wá mú wọlé tọ̀ ọba lọ, ó dẹ̀ tún wá rójú rere ọba, nítorí pé láì mọ̀ fún gangan irú quality tí ọba ń fẹ́ ni ẹni tẹ́nu ẹ̀ ò fẹ́. Irú quality tí ọba ń fẹ́ tó jẹ́ housewife material òun ni Ẹ́sítérì wá jẹ́. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Ẹ́sítérì da ayaba nítorí ohun tó jẹ́. Ó jẹ́ ọmọ mẹ̀kúnnù, ó jẹ́ ọmọ ẹrú, ó jẹ́ aláìlénìyàn. Ṣùgbọ́n nítorí ohun tó jẹ́ yẹn, láì mọ̀ pé irú ohun tó ń jẹ́ gangan ni àwọn náà ń fẹ́ láàfin ọba. Ó débẹ̀ kò béèrè kankan, kò sí nǹkan tó fẹ́ béèrè, kò sí nǹkan tó ń lò, kò sí ohun tó mọ̀. Ọlọ́run ìwé mọ́ dẹ̀ fi yé wa wípé
nítorí pé ó kàn jẹ́ tálíkà ń gan tẹ́nu ẹ̀ ò fẹ́ tí ò béèrè kankan wọ́n fẹ́ràn ẹ̀ ju gbogbo àwọn wúndíá tó ti kọ́kọ́ farahàn rẹ̀. Ìwé mọ́dẹ̀ sọ síwájú pé tó bẹ́ẹ̀ ta fi gbé adé ọba lé Ẹ́sítérì lórí. Níbikíbi tó bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà ní òkè òkun ní ṣé òkò lénìyàn ó ti rọ ara rẹ̀ pé mo jẹ́ aláìlénìyàn ó jẹ́ ọmọ mẹ̀kúnnù ó wà nílùú òyìnbó òun ṣe citizen ó rò pé ò lágbára ò ní nǹkan kan ohun tó jẹ́ yẹn lórúkọ Jésù á lànà ọ̀là fún ọ níbẹ̀ ó dẹ̀ ṣe rere. Níbikíbi tó bá wà tó bá mọ̀ pé ọ̀nà wà láti pé ká lè gbàdúrà sí òróró láti gbé ránṣẹ́ sí ọ pé nọ́mbà mi 07037993902 ìwọ tó bá wà ní Nàìjíríà 07037993902 ìwọ tó bá wà lókè òkun wàá fi +234 síwájú ẹ̀. Lẹ́ẹ̀kan sí èmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè fún ìran ìgbẹ̀yìn ayé ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádébóyèga. God bless you all. Àtúnfìrè ríra ní ìgbà mìíràn tí Ọlọ́run bá tún rán mi sí ọ.